agbára orúkọ ọlọ́run tí a fi ń di olówó tá a fi ń di ọlọ́rọ̀ bí sínú ta'ala torúkọ méjì bá pàdé gbogbo nǹkan tó bá gbogbo àṣàṣì tó bá òkun wọn máa fi dìgbésí ayé ẹ lọ́wọ́ gbogbo pé wọ́n ti lọ kàn ẹ́ mọ́bì kan wọ́n lọ jù sódò wọ́n ti paná ògo ẹ̀ kò sẹ́ni tó lè paná ògo ẹ̀ ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ayé. Ya Wahab Ya Latif ló fẹ́ ṣe ọjọ́ méje ló máa fi ṣe wàá bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday anytime tó bá wù ẹ́ wàá parí ẹ̀ ní Saturday. Ya Wahab Ya Latif Ya Wahab Ya Latif wàá ṣe ní 4,444 every day fún 7 days farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé along with sadako tó bá wù ẹ̀gùn lè fa àwẹ̀kún kó ṣe pẹ̀lú àwẹ̀ fọjọ́ méje kó wá máa ṣe sàárà ìwádẹ̀ ṣe wòlímọ̀ ẹ̀ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé ó lágbára púpọ̀ èyí tí ọdún Gregorian calendar fẹ́ parí ìtẹ́lómi ń rò pé bóyá pé kíníkan kíníkan lọ ṣe Ya Wahab Ya Latif 4444 4 mẹ́rin 4,444 ṣíwájú kó tó ṣiṣẹ́ àbí tó wá iṣẹ́ ìtọ́ ìkọ̀dọ̀ bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílé ọjọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ lẹ́nítàìm tó bá wù ẹ́ bí sinillahi ta'ala lẹ́nítàìm tó bá wù ẹ́ bí sinillahi ta'ala wọlá tó tóbi ọlọ́run àdúrà yẹn àgbà ẹ̀rì bá ti ṣe ọ̀rọ̀ náà gbégbà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ọlọ́run lára wa à ń ta virgin olive oil àti black seed oil virgin olive oil àti black seed oil à ń ta ní company wa Sheikh Afagba International Limited ẹ máa rí sticker wa aláwọn kéékèèké náà adẹ̀láwọn aláìtìrí kéékèèké ni virgin olive oil seitun àwa mùsùlùmí la ní wà tí ní wá seitun ẹgẹ́ ti black seed oil àti virgin olive oil òun láti nílé adẹ̀tún máa hàn tú ó fẹ́ hàn odidi alukurani ni kò sí nǹkan tó fẹ́ hàn á hàn tú ó ti yẹ yín sí ẹ ti rí mẹ́ṣìn ló máa hàn kò sí pé wọ́n fẹ́ jìtá kò sí jìtá kankan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ so adẹ̀ máa ṣàlàyé bó ṣe máa fọ́ fún ẹ á hàn tú alukurani ni Ya Latif tó bá ń rí Ya Latif 16,641 tó bá ń rí mu ọ̀nà yálà inú àdúrà yà kún oṣoolẹ̀ tó kọ̀nfàmù ní Ya Latif 16,641 táwọn afá ń pè ní amu awiyu bẹ́ẹ̀ ni 16,641 àìmọye ìsáwákà èyí tẹ́ bá fẹ́ wọ̀n nínú ọ̀ǹtú odidi alukurani ẹ pè wá àmàbáyín kọ́ so adẹ̀ ní àwọn product adẹ̀ láwọn halal powder tó kó máa create solid barrier between you and evil world kì í ṣe oṣoolẹ̀ kì í ṣe àwúre kì í ṣe ẹ̀bì àgbà kì í ṣe ìmùlẹ̀ àgbà o bẹ́ẹ̀ ni kì í ṣe ìyọnu ayé àwọn powder máa create solid barrier between you and evil world bí sinillahi ta'ala kò lè rógo ẹ̀ lò bí sinillahi ta'ala ó máa rógo rẹ̀ lò lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn tó yẹ pé wọ́n ní wọ́n rógo ṣáájú ológo àmì òkùnkùn wọn ní rí ẹ mọ́ monitoring spirit ò ní rí ẹ mọ́ adẹ̀dí spare package tá a máa ń ṣe fún ẹni tó ní diabetics àbóbìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ àbí ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin aláwọn special package both natural and spiritual ẹ wọ́sọ̀pọ̀ àwà lẹ́kọ̀ọ́ níbẹ̀ jùlẹ̀ kí má dàgbà yín la wà after ẹlẹ́kọ̀ọ́ àwọn àmì àwọn product wa ní all in one kò ṣe máa nílé ani bulldozer med fibroid caterpillar ẹni tó ní hormonal imbalance ń dà láàmú gbogbo àwọn product wa ní made in India packed in South Africa memory booster ní fọwọ́ kékeré àti fọgbàlagbà ní miracle leaves ikú nìkan ni kò lè wò ohun àti all in one wọ́n tàyàn lọ́fà ní àfúnjẹ tó ti pẹ́ lára nínú system bí sinillahi ta'ala ẹ dúpẹ́ fọlọ́run ẹ wọ́sọ̀pọ̀ wa lórí +234 810 +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ wọ́sọ̀pọ̀ wa lórí +234 810 913 1425 a wà ní mádàgbà yìí ìbẹ̀jùlẹ́kẹ̀ àti travel wà ń lé báyìí gbogbo ẹni tó fẹ́ rí wa ẹ kọlù àbíkẹ́ wọ́sọ̀pọ̀ wa bí sinillahi ta'ala a àtẹ́ǹdì sí yín a kì í fẹ́ yàn ṣe yàn ràn iná lè ìzátàlì láì jẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí ètò ajé àti umura ẹ̀fí ajé àti umura ẹ̀fí tàwa lọ́rẹ̀ ní organization wa ètò masjid tá ń ṣe bá wa dá sí bí sinillahi ta'ala gbogbo ẹni tẹ́ ń dá sí tó àwọn ọmọ aláìní agara ayé òní dayin pampẹ́ ayé òní mú yín ẹ̀gbọ́n ayé òní gun yín lẹ́sẹ̀ o òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀ bí sinillahi ta'ala bí akílẹ̀ ilẹ̀ illallah sayyidina muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam.